aṣọ tó dá sí bàbá lọ́rùn ó bọ́ èyí tí ń bẹ́ńbẹ́ kúrò. So ó ní wọ́n ní kàtàlíkà kánú yẹ fún àlùnà bílẹ̀ àbá báwọn èèyàn ti máa ń ṣe pẹ̀lú àwọn bàbá wọn gbà náà. Ẹ dákun ṣọ́mọ gidi lè ṣerú ẹ̀ pẹ̀lú bàbá rẹ̀? Àdìsù ni o. Ẹ wá máa gbọ́ kẹ́ ẹ lè mọ̀ pé ọtí làdíjà ni Khadija ló rọ wọn yó. Wọn wá ní falamma surriya anhu sukuruhu nígbà tó tí ìwọ̀n ríra ni tó ti wá ká lójú rẹ̀ gbọ́ tí wá ká lójú bàbá ẹ̀ nadara ló bá wọ̀ tún lówó sí báyìí fa idha huwa mukhallaqun wali hulla ló bá rí pé wọ́n ti wọ̀ wọn láṣọ wọ́n ti ṣe ń jẹ aṣọ òun ló bá rí pé wọ́n ti ṣí aṣọ wọ́n ti ṣe ń jẹ aṣọ lọ́rùn òun. Ẹ dákun ṣe ordinary oúnjẹ lèyàn jẹ wọ́n fi bọ́ṣọ lọ́rùn rẹ̀ tí ó mọ̀ tí wọ́n tún wá bọ́ṣọ tuntun sí lọ́rùn. Ló bá ní mẹ́ṣáàní kí ló dé kí ni tó ṣẹlẹ̀ sí mi mahada kí leléyìí qalati ni Khadija bá ní sawwajtani Muhammadan bun Abdullah ìwọ ló ti fẹ́ mi fún Muhammad Abdullahi ọmọ àti ó ti fi mi fún ó ti sọ mí díyàwó ẹ̀. Ní bàbá ní àná uzawwiju yatima Abi Talib máa wá fi ọmọ fún ọmọ òrukàn Abi Talibi lẹ́lẹ́ amúrì kò jọ Ọlọ́run ò ní jẹ́ ojú ẹ̀mí mi kọ́. Faqalat Khadija ní Khadija wá ń sọ pé amma tastahi àbó ojú ò tiẹ̀ tiẹ̀ Khadija ṣerú Khadija tá nábì fẹ́nu wọ́n wá ní amma tastahi ojú ò tiẹ̀ tiẹ̀ ẹ̀wọ̀n bóyá bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ní turidu an tusfaha nafsak ó fẹ́ kó bá rẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ̀dẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ̀mùgọ̀ ó fẹ́ sọ̀rọ̀ àrẹ dalábùkù inda Quraishin lọ́dọ̀ àwọn Quraishi Mákà tukhbiru an-nasa annaka kunta sukrana ó fẹ́ káwọn èèyàn mọ̀ pé ọ̀mùtí ni ẹ́ ó fẹ́ káwọn èèyàn pé wọ́n kàn mọ̀ pé ìwọ ọ̀mùtí alámùpara òun ló sì ló rọba bá rẹ̀ lọ́tí yó. Ẹgbọ́rọ̀kọrọ̀ Khadija rọ bàbá ẹ̀ lọ́tí yó ó wá pààrà aṣọ tí ń bẹ lọ́rùn bàbá ẹ̀ tó ti gbó ó wá wọ èyí tó tuntun sí bàbá ẹ̀ lọ́rùn ó wá rí pọ́n ti pa ó wá ń sọ pé ó yá ẹni tó ń fẹ́ rèé fa òun fún kóun fẹ́. Nígbà tójú bàbá rẹ̀ wá dá bàbá rẹ̀ wá yarí àwọn èrò sì ti lọ òun wá ń sọ fún bàbá rẹ̀ bàbá wá ń yarí pé láà Ọlọ́run ò ní jẹ́ uzawwiju yatima Abi Talib lẹ́lẹ́ amúrí Ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dà àwọn ó kọ́. Ọmọ wa ń sọ fún bàbá ẹ̀ wípé amma tastahi ojú ò tiẹ̀ ni turidu an tusaffiya nafsaka inda Quraishi ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ̀ oníranù lọ́dọ̀ àwọn Quraishi tukhbiru an-nasa annaka sukran ó fẹ́ lọ fún rẹ̀ sọ fáwọn èèyàn pé ọmọ tí yó pé ọtí ló pa ẹ́. Ẹ̀yin wá jẹ́ agbọ́rọ̀ yìí àwọn Quraishi tó tán pè síbẹ̀ sáwọn èèyàn ò mutí ṣé wọn àjọ yó kẹ́ ẹ lè mọ̀ pé eléyìí náà fabricated ni. Àmọ́ ẹ wò wọ́n ní falam tazal bi bàbá yẹn ò yẹ kò gbò lẹ́ni tó ń bínú tí ò fara mọ́ àtàrọ́dìyà kan tó ní ó padà wá ṣẹ̀ṣẹ̀ wá fara mọ́. Ọ̀rọ̀ yìí ń bẹ́nu Musnad al-Imam Ahmad
máa kàn fún ẹ ní expo bẹ́ẹ̀ jẹ́ ṣé kí n sọ fọ́lùmù àbí kí n mọ́ sọ ẹgbẹ́ bá gúgú sọ náà nígbà tí wọ́n bá kà náà ẹ jẹ́ káwọn náà lọ wá ṣé lè bá làákàyè mu pé Khadija rọ àwọn ó pe àwọn kan náà àwọn ìran Quraysh ó rọ wọn lọ́tí yó ó fún wọn lọ́tí yó bàbá rẹ̀ náà mu tí yó ó wá rí i pé bàbá òun yó tán ó wá bọ́ aṣọ tó tí ó ṣe kíní tí ń bẹ lọ́rùn bàbá rẹ̀ ó wá wọ bàbá ẹ̀ láṣọ tó jáṣọ tó dọ́ṣọ̀ ó wá ní kí bàbá òun fọṣẹ sí ó ẹ dákun ó wá fàṣẹ sí ojú bàbá wa ká bàbá ń béèrè pé kí ló ṣẹlẹ̀ kí ló dé ó ti fi wọn lọ́kọ̀ bàbá Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run ò ní jẹ́ eléyìí ó wà nínú Musnad al-Imam Ahmad tẹ̀ẹ̀kan tá a ka yẹn wà nábì jẹ́rùn òòṣà yẹn inú Sahihul Bukhari mà ló wà ìwọ náà lọ ká báàbù mẹ́ẹ̀dúbì ala nusbi ojúpọ̀nà ẹ̀kọ́ tí wọ́n dú sórí òòṣà tọ́lọ́ndẹ̀ ni wà mẹ́ẹ̀dúbì ala nusbi lọ́wọ́ ọ̀rọ̀ tí ń bẹ ń sàlẹ̀ yẹn wà á mọ̀ pé ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ sọ pé ànábì ló wí bàbá tí ẹ̀ tún rí mi inú Sahihul Bukhari ó tiẹ̀ tún já tó jọ yẹ ilé ìwò já tó jọ wo ilé yìí náà àti kárì ó wà nínú Sahihul Bukhari tí wọ́n lánàbì olólọ máa ń hàrá sí àwọn obìnrin olólọ máa tẹ̀ wọ́n lára ń tẹ̀kútẹ̀ astaghfirullah jẹ́ kàkà an Abzata ibn Abi Uzayd an Abi wa Abbas ibn Sa'il an Abi qala àwọn méjèèjì yẹn sọ wípé ẹ máa gbọ́bọ́n ti sọ marra bina Rasulullahi sallallahu alayhi wa sallam wa ashabun lahu wọ́n lánàbì kọjá lára àwọn pẹ̀lú àwọn sàhábà rẹ̀ àwọn ìsàngbé rẹ̀ ó ní fa kharajna ma'ahu làwa náà bá kó yẹ tẹ̀lé wọn ó ní atantalaqna ila ahitin tá a fi wá débi ògiri kan yuqalu lahu ash-shawt wọ́n ń pè ògiri náà ní shawt àdébi ògiri ni àdébi kọ́nà náà ata idhan ta'ayna ila aitayn jalasna baynahuma tá a tún wá fi débi àárín ilé méjì kan ògiri méjì kan àwa jókòó sáàrin ògiri méjèèjì níbi ilé ni faqala rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n lánàbí wá sọ yí pé ajilisu ẹ jókòó wa dakhala huwa lánàbí bá wọlé wa utiya bil jawniyya ni wọ́n bá lọ mú ọmọ obìnrin kan wá fún tóun jẹ́ ọmọ al-jawniyya fa unzilati fi baytin fi nakhli Umayma ibn Nu'man torí pé ọmọ obìnrin yẹn wọ́n ti tọ́jú ẹ̀ sínú ilé kan tó ń jẹ́ ilé ìmọ̀ kan tí ilé náà jẹ́ Amimatu bintu Na'man ibẹ̀ ni wọ́n tọ́jú ọmọ náà sí so bun Sharahil wa maha dayatun lah fine falamma dakhala alayha Rasulullah sallallahu alayhi wa sallam nígbà tá Nábì wá wọlé tọ̀ ọmọ náà ìyẹn fi hàn pé wọ́n ti fún ọmọ yẹn náà ni wọ́n ti fún ní nǹkan oríṣiríṣi bí ìgbà téèyàn fi súwìtì rẹ̀ yàn inna lillahi wa inna ilayhi raji'un ṣe òfò lélẹ̀ ìyàbádìsù wọ́n ti fún ní téèyàn lè fi rẹ̀ yàn bí ìgbà tágbàlagbà fẹ́ rí ọmọ kékeré tó fẹ́ rẹ̀ síbì kan ẹ̀wọ̀n bí wọ́n ti ń ròyìn àná Muhammad wọ́n ní Khadija rọ bàbá rẹ̀ lóyún ó rọ ọ lọ́tí yó àtàwọn èèyàn ni bàbá ẹ̀ fi ṣe mistake fẹ́ fún tójú bàbá rẹ̀ wá dà bàbá ẹ̀ wá yarí ọmọ wa ń sọ fún pé amma tastahi ṣé Lukumanu Àdíjà wa ń sọ fún bàbá rẹ̀ pé ṣojú òtì yín ni turidu an tusafiya nafsak ó fẹ́ lọ yẹ̀yẹ́ rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn kan máa sọ yí pé ọ̀mùtí ni ọ̀mùtí àmútipara bàbá yá náà yá jókòó wọ́n lárábìnrin yìí wá ń falamma dakhala alayha Rasulullah ngbà Ànábì wá wọlé tọ̀ obìnrin tán jọ mọ́ra rí Ànábì wá ń sọ fún pé abi li nafsaki release yourself for me let me have you máa gbọ́ abi tó sì já sí pé Kùránì gan sọ wípé tíra Ànábì bá fẹ́ yàwó èyí tá a gbà ní pé in wahabatilaka nafsaha tó bá jóun fún rẹ̀ ló wá tó yọ̀ǹda ara rẹ̀ fún ọ níjọ́ tó sì ti fẹ́ ìyàwó
débi oyè tó ti fẹ́ tọ́lọ́run faramọ́ lọ́lọ́run ti sọ pé la yahillu laka nisa'u min ba'd ó tún gbọ́dọ̀ fẹ́ obìnrin kankan mọ́ walau a'jabatika husnuhunna kódà báwọn kan ti rẹwà tó. Ànábì wá lọ ó ṣèèsì ọmọbìnrin kan lọ ó wá ní kan jókòó síbì kan èmi ò mọ̀ ṣe máa tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn lànàbì wá ní habbi li nafsaki yọ̀ǹda rẹ̀ fún mi láyé jẹ́ ṣe mọ̀ kódà wọ́n sọ débi pé ànábì mú ọmọ yẹn ó fa ọwọ́ ẹ̀ báyìí ó fẹ́ fà á mọ́ra tọmọ yẹn gbá ọwọ́ ànábì dànù astaghfirullah alazim táwọn kan bá fi lè ṣe fíìmù gbogbo ìpè ayé làwọn mùsùlùmí ò ṣe fún wọn wọn ní wọn ní látúbọ̀tán rí o wọn ní ṣe kíní kan rí o àwọn tó kọ ilé ní ẹ̀ ní sọrú ẹ̀ sí wọn o àmọ́ níjọ́ tó bá fi ṣe fíìmù ẹ máa ṣépè fáwọn tí wọ́n ṣe irú ìjọ́ tó bá ṣe fíìmù pé wọ́n rọ ànábì lọ́tí yó lànábì ló fi ṣe náàmù ẹ máa bínú ẹ lọ wọnú àwọn àdìsù yẹn nísìn kẹ ẹ lọ yọ kó ń bẹ ṣé n téèyàn fi ń jálù súnnà náà rí pé ó gbọ́dọ̀ gba ilé igbó gbogbo tó yẹpẹrẹ ànábì tó yẹpẹrẹ inú ilé ànábì wọn lànábì wa ní abilaki nafsak release yourself for me ńgbà tá ànábì ó fọ nínú Bukhari kódà wọn lọ ànábì fọwọ́ rọ fáńdù ọmọ yẹn tọmọ yẹn járe ẹgbà tó tí ànábì dànù tó gbá riwaya ilé láfsù ìmọ̀ àfáwà Musnad Ahmed ni so àfáwà Ahmed ni nínú Musnad wọn so wọn lá ọmọ yẹn wá ń sọ fún ànábì pé wà alitahabul malikatu nafsa lisuqa ṣe ọmọ ọba tó jẹ́ princess ìyẹn a máa ju rẹ̀ ẹlẹ́fàgùtàn ó fa ànábì wúyàgùtàn ànábì ọlọ́m fa ànábì wúyàgùtàn qala ghayru abi ahmed amra'atun min bani al-jawd ní òní dìmọ́ ẹ̀wọ̀n lánàbí ìgbà tá ànábì ṣáà ń rọ fáńdù ẹ̀yẹn ó wá sọ fún ànábì pé inni a'udhu billahi minka mo fọlọ́run wáṣọ lọ́dọ̀ ẹ̀ ó sànábì di ṣaitan lànábì wá ń sọ pé àkọ́dẹ̀ ó sì bí mahadin ó ti fẹ́ ní tán fi ń kọ́yàn lọ́rùn ó ti fi kọ́ mi lọ́rùn ìyẹn fi hàn pé tán bá ṣe a'udhu billahi minka ń jọ yẹn ànábì ó àwọn ká mọ́ sọ ní tí ò dá tí ìbá ṣe pé ń jọ yẹn ó sọ pé a'udhu billahi minka tánàbí wá ní kọ́dẹ̀ ó sì bí mahadin ó ti wáṣọ lọ́wọ́ ẹni tó lè ṣọ́yàn ànábì wá ní kan dá aṣọ ẹ̀ padà fún léyìí tó ń túmọ̀ sí pé wọ́n ti aṣọ gan pàápàá wọ́n ti ṣe pé kò sáṣọ ẹ dáṣọ ẹ̀ padà fún ṣe eléyìí làwà gbàgbọ́ ó wà ní Sahih Bukhari o so kọ́lọ́n kó ṣíjú àánú wò wá kó ràn wá lọ́wọ́ kó má dà wá láàmú kó jẹ́ kọ́lọ́n jẹ́ àmọ́ ẹni tí wọ́n ń pè ní òdodo lódodo kì í ṣe pé à ń tako àdíìsù ànẹ́bì o àdíìsù tọ́lọ́run fún ànẹ́bì ní alukur'ani o èmi ò sì ní báyàn tako torí pọ́lọ́run sì máa ń sábà sọ fún wa pé fabi ayyi hadithin ba'dahu yu'minun ó ní ń bomi fabi ayyi hadithin ba'da Allahi wa ayatihi ó rí pé ó ń sọ̀rọ̀ nípa rìsálà ànẹ́bì àtàwọn maw'izatu ẹ̀ ló ń sọ ń bẹ̀ ìwọ náà lọ́ka so èwo lẹ fẹ́ gbàgbọ́ lẹ́yìn ọ̀rọ̀ tọ́lọ́run ti sọ fún wa tẹ́ẹ̀tún wá sọ pọ́rọ̀ kan tún ń bẹ tẹ́ẹ̀fẹ́lẹ́ fẹ́ gbàgbọ́ ìyẹn fi hàn pé ọ̀rọ̀ tí ò bá ti bá ọ̀rọ̀ ní lọ ká yúlẹ̀ èyí tó bá sì bá a lọ so ká mú yìí nì ká mú un dání àmọ́ a ní gbà á gbọ́ àfikọ́ lọ́n ń ṣàánú àwa mùsùlùmí kó ràn wá lọ́wọ́ kó bá wa gbọ́rọ̀ wa sẹ́sọ̀ kọ́lọ̀ bá wa ṣàlékún dáadáa ẹ dákun torí ọlọ́run laqad ja'akumul ilafi fún bàbá wa mudirul markaz àlékún àláfíà àlékún dẹ̀ra ọlọ́run bá wa ṣe fún bàbá náà bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa hu alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim bismillahir rahmanir rahim لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ما شاء الله كنتو كومه àfáà kan tó ń béèrè ìbéèrè lẹ́ẹ̀kan pé ń bo ni mo ti rí i pé lẹ́yìn ká kírun
ìrántí Ọlọ́run tó ní agbára jù, ó rí pé tó tún lọ́lá jù, ó rí pé tá a bá fẹ́ kírun alukur'ani náà ni a kà ńbẹ̀ lórí ìrun wa. tó bá wá lọ ka àdísù, lára àwọn àdísù tí ń tó wà fún wa, afdal kalam ba'da al-Qur'ani arba'. àdísù yìí ó ń jẹ́ àdísù Samra bin Jundub látẹnu Ànábì gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ń bẹ̀bẹ̀ nínú Musnad al-Imam Ahmad. ó ní afdalul kalam ba'da al-Qur'ani arba', èyí tó lọ́lá jù nínú téèyàn máa wí tó ń jẹ́ ọ̀rọ̀ nínú ìrántí Ọlọ́run mẹ́rin ni. wa iya min al-Qur'an, mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà o nínú al-Qur'ani lẹ́ẹ̀tì bá. la yadurruka bi ayyihinna badat, kò sí wàhálà lórí èyí tó bá fi bẹ̀rẹ̀ nínú mẹ́rẹ̀ẹ̀rin. ó bá sọ pé la ilaha illallah allahu akbar subhanallah walhamdulillah, tàbí kó sọ pé walhamdulillah subhanallah wa la ilaha illallah allahu akbar, tàbí kó sọ pé wallahu akbar la ilaha illallah walhamdulillah subhan. kò sí bó ṣe wí, kò sí èyí tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ tí ó lè fi bẹ̀rẹ̀. bákan náà wal hadith Abi Sa'id al-Khudri, nínú hadith Abi Sa'id al-Khudri náà tí wọ́n mú wá fún wa wípé yaqulu rabb subhanahu wa ta'ala man shagala dhikri am mas'alati u'tituhu afdal ma u'ti as-sa'ilin. pé gbogbo ẹni tó bá jásí máa gbá o, gbogbo ẹni tó bá jásí pé ìrántí èmi Ọlọ́run òun ló dí i lọ́wọ́ tí ò fi láǹfààní àti máa tọrọ nǹkan lédè mi Ọlọ́run. jẹ́ pé Kùránì ló ń kà, ó ní u'tituhu afdal ma u'ti as-sa'ilin, màá fún ní tó lọ́lá ju ti gbogbo àwọn tó ń béèrè tí mò ń fún ní nǹkan lọ. ó ní wa fallu kalamillahi subhanahu wa ta'ala, torí pé ọlá ti ń bẹ fọ́rọ̀ Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga jùlọ, ala sa'iril kalam, lórí àwọn ọ̀rọ̀ tó kù, ka fadlillahi ala khalqi, ó dà gẹ́gẹ́ bí àjùlọ Ọlọ́run lórí ẹ̀dá. káwárí ẹnìkan kó nímọ̀ kó wá máa fi àdísì wí al-Qur'an kó máa ní bákan náà ni. tọ́lọ̀ ń dẹ̀ ń sọ pé ọlá ti ń bẹ fún al-Qur'an tí ń jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run lórí gbogbo ọ̀rọ̀ tó kù, ó dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fẹ́mi Ọlọ́run lórí àwọn ẹ̀dá Ọlọ́run. tó sì ní rawahu Tirmidhi ló gbà wá, ó sì ní hadithun hasanun. kọ́lọ̀ ń dákun kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa. so jẹ́ kí n tún mú àdísù mi wá fún ẹ. ó ní ahabbul kalami, tó bá lọ al-Imam an-Nawawi ó wà nínú Sharh Sahih Muslim, ó ní ahabbul kalami ila Allah, èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tọ́lọ́run fẹ́ràn jù náà ní subhanallah wa bihamdihi. ó ní wa fi riwayati, nínú ẹgbà wa mi, afdal hadha mahmul ala kalami al-adami wa illa fal-Qur'an. yàtọ̀ sí yẹn al-Qur'ani ló tún lọ́lá jù nínú ntànkà. so bí yóò ṣe jẹ́ nìyẹn. kódà afa Ibn Taymiyyah tẹ̀ tún gbà òun lọ́rọ̀ ẹ̀ pé gédé jù nínú ọ̀rọ̀ wọn. wọ́n ní al-aslul awwal, ìpínlẹ̀ àkọ́kọ́ ni pé anna jinsa tilawatil Qur'an afdal. ó ní bẹ́yàn bá ń ka al-Qur'an afdal min jinsil adhkar, ju gbogbo ìran zikiri láyé lọ. gbogbo ìran zikiri láyé lọ lal-Qur'ani lọ́lá jùlọ. ó ní kama anna jinsa dhikr, gẹ́gẹ́ bí jẹ́ gbogbo ìran dhikiri láyé. Ibn Taymiyyah ló ń sọ yín wò. ó ní afdal min jinsi du'a, náà ló lọ́lá ju gbogbo ìran àdúà lọ. ó ní kama fil hadith alladhi fi sahih Muslim, gẹ́gẹ́ bó ṣe wà náà hadith wà nínú Sahih Muslim látọ̀dọ̀ Ànábì pé afdalul kalami ba'da al-Qur'ani arba', èyí tó lọ́lá jù nínú ọ̀rọ̀ láyé lẹ́yìn al-Qur'ani mẹ́rin ni. tá a bá yọ wá al-Qur'ani kúrò, subhanallahi walhamdulillah wa la ilaha illallah wallahu akbar, eléyìí ń bẹ̀bẹ̀ nínú Majmu'u al-Fatawa ti Ibn Taymiyyah. afdalu dhikr ba'da al-Qur'ani la ilaha illallah, lẹ́yìn Qur'ani la ilaha illallah lókù, gẹ́gẹ́ bó ṣe lálàáfíà látọ̀dọ̀ Ànábì. ó ní qala Ànábì sọ pé afdalu dhikr la ilaha illallah wa afdalu duha alhamdulillah, èyí tó lọ́lá jù nínú rántí tá a bá yọwọ́ Qur'ani kúrò, la ilaha illallah. èyí tó sì lọ́lá jù nínú àdúà ní kí a máa sọ pé alhamdulillah. rawahu Tirmidhi wa Ibn Majah an Jabir asanahu al-Albani, láfàtẹ́ gbàgbọ́ jù láyé. so báwọn nǹkan yìí bó ṣe wà nìyẹn. ó rí pé ọ̀pọ̀ àwọn ní Súfí náà ni wọ́n máa ń hùwà bálabàlá ń bí irú eléyìí. ẹ máa kí jàmá mọ́ṣáláṣí gbà mí, ẹ sì rẹ́ lómi yóò jókòó kò ní bá yín kírun. tẹ bá ní kí ló dé, yóò ní kíní kan ń bẹ tó jù òun lọ. tẹ bá ní kíní kan náà, a ní ṣe mọ̀ pé Ọlọ́run ń ṣàṣàlátù, Ọlọ́run kí kírun. sùúrù tàfà omi ni o. tí Lukmanu bá rántí irú rẹ̀ ṣẹlẹ̀ ní mọ́ṣáláṣí owó ṣe ní lọ́dún kan, tárákùnrin náà ṣépè fún mi. mo rí pé tá a fi kírun tán ó jókòó láàrin wa nínú sáfù ni, ó sì mú tẹ̀síbù dání ń fà á.
ìrun náà sì jẹ́ salatul asr àwa kírun tán làwa lọ bá pé salamu alaikum afa ẹ dákun ẹ má bínú ọ̀rọ̀ tí mo ń sọ yìí early 2000 ni ìpè ńgbà tí wọ́n ń kírun ẹjọ́ kan ó ní kò tí ì yé wa ni tó bá yé àwa náà àmọ́ tó ń ṣe ó lọ́rọ̀ bá ti ní kíní nǹkan náà ó ní ṣàmà yìí pé kíní kan ń bẹ tó jù òun lọ a ní kíní nǹkan náà ó ní àṣàlátù ni ó ní ṣàmà pọ́lọ́hun máa ń ṣàṣàlátù kì í sì kírun nítorí ìtukùtù tá ń fi Kùránì tú a ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ wọ́n ń ṣàṣàlátù wọ́n ń ṣàṣàlátù ìntọ́lọ́run sọ ń bẹ̀ ni pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ọlọ́run àtàwọn màláíkà ń kẹ́ ànábì wọ́n ń kẹ́ ànábì ni lọ́wọ́ ń bí ọlọ́run ti ní ulaika alayhim salawatun min rabbihim ìkẹ́ ní sọ̀látù tó wà ń bẹ̀ yẹn ókè ọlọ́run ní inna Allaha yusalli alaykum àwa igan fún rẹ̀ ọlọ́run máa ń kẹ́ wa tí ó ń ṣàṣàlátù fún wa ní nínú same suratul Ahsabi yẹn náà lọ́wọ́ ń bẹ̀ pé àwa tá a jẹ́ èèyàn káwa ní ọlọ́run ń ṣàṣàlátù fáwọn èèyàn ara bí tí àdánwò ti wọ̀ wá nù ká máa tú Kùránì ní túmọ̀ tí kì í ṣe túmọ̀ rẹ̀ ká máa fi ṣe fàárí pé ọlọ́run ń ṣàṣàlátù ọlọ́run ń ṣàṣàlátù mo fẹ́ fún ẹ níbi áyà tọ́lọ́run ti sọ pé òun ń kẹ́ àwa náà ó ní inna Allaha yusalli alaykum nínú same suratul Ahzab áyà 43 lọ́wọ́ ń bẹ̀ bó ṣe ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ó ń sọ fún wa ó ní huwa alladhi yusalli alaykum àtàwọn màláíkà náà ó lóhun ọlọ́run yusalli alaykum òun ọlọ́run lòun ń kẹ́ yín wa malaikatahu àwọn màláíkà ọlọ́run ọba náà ń kẹ́ wa ó wà ní al-Qur'an ó wà ń bẹ̀ kílẹ́tà máa tún yẹn pé ọlọ́run ń ṣàṣàlátò fún wa tàbá wá fẹ́ tútà nẹ́bì àwa ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ìyá àwọn ní àfáàfẹ́ ṣàṣàlátò wá fẹ́ gbowó ní o wọ́n ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima àtúwà ṣe fàárí sí ìpé ọlọ́wọ́n bá ń ṣàṣàlátù fún ànábì Muhammadu nítorí ibẹ̀ gbogbo yìí ní kẹ́ bá ń ṣàṣàlátù fún ànábì pé salli ala rádaràdá kìí ṣe pé mo ń sọ pé kọ́ ṣàṣàlátù fún ànábì ò dá o ìntà ń wíkọ́ nu o àmọ́ ẹ má máa sọ pé Ọlọ́run ń ṣàṣàlátù tọ́lọ́run bá ń ṣàṣàlátù ẹ bá wa sọ bí ó ti ṣe yóò máa sọ pé Allahumma salli yóò máa pe ẹlòmíì ni torúhun lọ́lọ́run tá a fẹ́ bẹ̀ ó ní inna Allaha yusalli alaykum wa malaikatahu ọlọ́run kẹ́yìn àtàwọn màláíkà rẹ̀ náà kílẹ́tà kí n tún yẹn pọ́lọ́run ń ṣàṣàlátù fáwọn èèyàn ó wà ń bẹ́ ó ní kí ló sì fà li yukhrijakum mina dhulumati ila an-nur nítorí àti yọ yín kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ẹn tọ́lọ́run bá kẹ́ ní máa ṣe Islam torí pé yóò mú ẹ kúrò nínú àwọn òkùnkùn dhulumatil jahl ila dhulumatil ilmi dhulumati al-kufr ila nuril ilmi min dhulumatil kufr ila nuril ilmi yóò yọ ẹ kúrò nínú òkùnkùn ìkọtọlọ́run yóò fi ẹ́ sínú ìmọ́lẹ̀ ìgbàgbọ́ yóò yọ ẹ́ kúrò nínú òkùnkùn àìgbàgbọ́ yé ìgbọ́súnnà sódì yóò fi ẹ́ sínú ìmọ́lẹ̀ ìgbọ́ alukùránì yé kó fi mọ̀ pé tálukùránì ò bá yéèyàn súnnà ò lè yé ọ torí pé Ọlọ́run ló sọ pé alukùránì tibyanan likulli shay kùránì ni ó ṣàlàyé gbogbo ìta ń sọ yìí náà àìmọ̀kan ní àfáwọ́ lọ tó bẹ́ẹ̀ in tí ó máa ránù in tọ́lọ́run sọ ni pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi Ọlọ́run àtàwọn màláíkà ń kẹ́ ànẹ́bì ya ayyuhalladhina amanu ẹ̀yin tẹ́ ní tẹ́ lè fi kẹ́ sallu alayhi ẹ̀yin ẹ tọrọ ìkẹ́ fún lọ́dọ̀ ọba tó ní ìkẹ́ yẹn wa sallimu taslima kẹ́ẹ̀sì tó fi ìkẹ́ náà kún sáwà máa fa sàlátù tú ìyẹn náà tún bẹ́ẹ̀ a máa fi sàlátù tú ìyẹn náà tún bẹ̀rẹ̀ nísìn pé ọlọ́run ọba Allahu ọlọ́run ọba Allahu ọlọ́run jẹ́ ọlọ́run nínú èdè Yorùbá ṣé mi èṣọ́ ọmọ Yorùbá ni nígbà tó jẹ́ pé nínú èdè mi kí ni ìtumọ̀ ọlọ́run àyẹ́ ṣe máa ní ọlọ́run Allah rádàrà ọlọ́run Allahu nígbà tí nǹkan ò ṣe mí nígbà tí mo mọ̀ pé ọlọ́run ni mò ń sọ èdè Lárúbáwá ní Allahu
nínú èdè Híbúrù nísìn èlí àwọn náà tún ń pè hẹ́là wàhálà wo ló bá wa ẹ má sọ pé a fẹ́ lọ kírun à ń lọ ṣe sọ̀lá ẹ tá a bá fẹ́ lọ gbọ́nsẹ̀ náà nísìn àfi ká sọ pé a fẹ́ lọ ṣe gá àwọn bàbá àti àwọn náà lọ ṣe gọ́ìtì náà làwọn náà ṣọ́ọ̀tì dé gá wọ́n lẹ́kọ̀ọ́ jù wá lọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹ má sọ pé ẹ fẹ́ lọ kírun mọ́ ẹ má sọ pé ẹ fẹ́ lọ ṣe sọ̀lá à ń lọ ṣe sọ̀lá ọ̀làjú wá lè yìí ọ̀làjú kọ́ ọlọ́run ni ọlọ́run ọba ń jẹ́ kí òtítọ́ kó sọ pé ọlọ́run Allah tí n bá fẹ́ sọ lárúbáwá ni màá pè ní Allah tí n bá fẹ́ sọ Yorùbá màá pè ní ọlọ́run lọ́dọ̀ àmì wá ní Ubangiji so nǹkan ọlọ́run ni kò ṣíjú àánú wa tí èèyàn bá ti wá sọ pé ọlọ́run kò fi Allah sí nísìn kò tí ì sọ ọlọ́run ó gbọ́ bàbá kan lù yìí ọlọ́run bá wa kẹ́ nígbà tó lọ Mákà ó nígbà tí gbogbo èèyàn ń ṣàdúà òun dẹ̀ mú òkúrun òun náà yá darí Jẹ̀bú òun ni ọlọ́run wo gbọ́ Jẹ̀bú o Lukumanu tí mò ń sọ ẹ lè jẹ́rìí sí bàbá náà ọlọ́run gbọ́ Jẹ̀bú lórúkọ tí wọ́n pè tó fi jáde láyé ọdún tó lọ sí Mákà kò mọ nǹkan kan tán lè fi bẹ ọlọ́run tó jẹ́ èdè Lárúbáwá nígbà tó sì dé Káàbà ó ní gbogbo èèyàn ń kéwú wọ́n ń kéwú ó ní kèmí ìdẹ̀mọ̀ kéwú èmi náà dé yàfọ́ ọlọ́run wo gbọ́ Jẹ̀bú mo yà ń sọ Jẹ̀bú mi ọlọ́run dẹ̀ gbàdúrà ẹ̀ ọlọ́run gbàdúrà rẹ̀ ó sì dé ọlọ́run gbọ́ Jẹ̀bú tó sọ ní Mákà yẹn ni wọ́n fi pé dọjọ́ kú tẹ bá dẹ̀pẹ́ nísìn tẹ bá lẹ̀ ń béèrè ilé ọlọ́run gbọ́ Jẹ̀bú wọn ò mú yín débẹ̀ ọlọ́run wá ní wa kana Allahu bil mu'minina rahima torí pé ọlọ́run jẹ́ aláàánú fún àwọn mùmìnì ó lè mọ ẹni ń bo ló ti ń rí ìtumọ̀ tiẹ̀ ó wà nù ìtumọ̀ al-Qur'an nígbà tó ọlọ́run sọ pé la ikraha fi ddini qad tabayyana ar-rushdu min al-ghayyi faman yakfur bit-taghuti wa yu'min billah qad istamsaka bil-urwati al-wuthqa la infisama laha wallahu sami'ul alim Allahu waliyyul ladhina amanu yukhrijuhum minadh-dhulumati ilan-nur kọ̀pọ̀ mú wọn kó nu kúfúrù bọ́ sínú mẹ́lẹ̀ Islam ló pè bẹ́ẹ̀ tó bá nígbàgbọ́ nú ọlọ́run ìwọ kọ́ ọlọ́run ló fi ẹ́ síbẹ̀ ìmọ̀ ṣe fáàrí yẹn ni ó máa júwe pé ọlọ́run ìwọ kọ́ lọ́lọ́run fẹ́ lò ó kàn fẹ́ dánwò wò ni torí stáì tó ń lò yẹn ní ṣe ìtọ́nù lò pẹ̀lú ọlọ́run pé àná khairu minhu èmi mo lóore ju ló sọ ń sọ pé ẹ má gbéra yín gà kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ gbogbo ibi tá a ti ń fi èdè tú èdè yẹn ó pẹ̀lú ibi tá a ti ṣàkóbá Islam kàmá ní ọlọ́run ń ṣàṣàlátù ọlọ́run kì í ṣàṣàlátù ọlọ́run ń kẹwàá ni àpò sọ́nsìn níbi tàn nábì ó ní inna Allaha wa malaikatahu yusallun nígbà ó fẹ́ sọ tiwa ó ṣe tẹ̀kìdímù wa ta'khiru ó ṣe tẹ̀kìdímù màláìkà níbi ó ṣe ta'khiru màláìkà lọ́hùn ó ní inna Allaha yusalli inna Allaha yusalli inna Allaha wa malaikatahu yusalluna ala nabi níbi ó ní inna Allaha yusalli alaykum wa malaikatahu yusalluna in tó wà ńbẹ̀ nìyẹn ọlọ́run ọba ń kẹ́ yín àwọn màláíkà náà ń kẹ́ yín ó ráwọn màláíkà tí wọ́n ń ṣọ́ etí wa ni tí wọ́n ń ṣọ́ ọ̀rọ̀ wa tí wọ́n ń ṣọ́ ìrìn wa tí wọ́n ń tẹ̀lé wa àwọn àfázàtù minal màláíkà jẹ́ pé wọ́n máa ṣọ́ ọmọ ènìyàn àfi tí kádàrá bá ń bọ̀ nìkan ni wọ́n máa yẹra ìgbà yẹn létí ẹ̀ ò ní gbọ́ òtítọ́ lójú ò ní rí ìrírí wọ́n á sọ fún ẹ pé má jáde wà á jáde wọ́n á sọ fún ẹ pé má jẹun níbi tó ń lọ yẹn wà á jẹun wà á dẹ̀ jẹ poison torí pé àwọn màláíkà tí wọ́n jẹ́ kádàrá ń bọ̀ ni tó bá ti wá jẹ́ tán wọ́n á wá padà nígbà tán wá padà gbogbo nǹkan tó wà lára ẹ̀ ayẹ̀ṣẹ̀ wa máa ṣiṣẹ́ orí a pé etí a gbọ́ wà á ti já sí kòtò wà á ṣe máa ní ẹ̀mí kan dẹ̀ ní kí n má gbabẹ̀ lẹ́ẹ̀kan o mbá dẹ̀ má gbabẹ̀ o torí pé etí ó ti wà functions àwọn màláíkà yẹn ti padà kádàrá nìkan ni wọ́n máa yẹra lẹ́yìn kádàrá wọn kì í yẹra Kùránì gan ló sọ bẹ́ẹ̀ pé yahfazunahu àwọn màláíkà ń ṣọ́ wa so tí kádàrá bá ń bọ̀ wọ́n máa yẹra fún kádàrá torí pé wọ́n lè stáǹdì kádàrá ọlọ́run so ìyẹn ni pé ọlọ́run ń kẹ́ wa àwọn màláíkà náà ń kẹ́ wa àwọn àfáà tí wọ́n bá wá tú wọ́n á sọ yí pé sọ̀láàtù ọlọ́run òun ni ráàmù ẹ̀ sọ̀láàtù àwọn màláíkà òun náà ni pé wọ́n ń tọrọ ìstìgìfàrù fánẹ́bì sọ̀láàtù tiwa náà ni pé àwa ń ṣàṣàlátù fún tẹ́ bá ọlọ́run ṣàṣàlátù ọwọ́ ta ló ti ń ṣe
ṣé òun náà tó ní Allahumma salli ala Muhammad ni. ẹ jẹ́ ká ṣọ́bẹ̀ ò kọ́lọ́n kó ṣàánú fún wa. ọ̀dọ̀ àwọn onísúfí nìyí òun pọ̀ sí jù, kò sábà sí lọ́dọ̀ àwọn alápèmára súnnà. ṣùkọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.